jẹ́ àkọ́mọlédè Yorùbá wa. Àṣà wa ni, èdè wa ni. A máa kú ọdún bá a ti ń súnmọ́dún òun ni ọdún ń súnmọ́ wa ọdún àyàbò o láṣẹ Èdùmàrè àní bọ́dún lọ tẹbí tará wa láwùjọ ṣàmọ́dún àṣẹ. Mo kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ètò akọ́mọlédè. Orúkọ mi ò tí ì yí padà, Ọmọbọ́láńdé Akínyanjú òun lorúkọ tèmi ń jẹ́, èmi lolóòtú ètò yín. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò yín ètò wa akọ́mọlédè. Ẹ jẹ́ àkọ́mọlédè Yorùbá wa. Àṣà wa ni, èdè wa ni. Lọ́sẹ̀ yìí a ò ní gbára wa lákòókò púpọ̀. Mo mọ̀ dájú wípé ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣègbáradì fún ọdún. Ẹ dákun ẹ má gbàgbé olóòtú o, ẹ fi tan adìyẹ ránṣẹ́ sí wa rẹ̀. Ẹ wò ó, àwọn nǹkan kéékèèké tó yẹ ká ti ṣe mọ́ fàárà tá a rántí ṣe òun la máa sọ̀rọ̀ lé lórí ní ọ̀sẹ̀ yìí láti má gbára wa lákòókò. Àwọn bí àwọn nǹkan wo bí orúkọ tá à ń pe àwọn ọjọ́ nínú ọ̀sẹ̀ ní èdè Yorùbá, bí orúkọ tá à ń pe oṣù kọ̀ọ̀kan ní èdè Yorùbá, bí orúkọ tí à ń pe wákàtí àti orúkọ tí à ń pe àwọn ọba ilẹ̀ Yorùbá, bí a ti ń ka àkókò ní èdè Yorùbá. Ọgọ́ta ìṣẹ́jú àáyá òun ni ìṣẹ́jú kan, ọgọ́ta ìṣẹ́jú òun ni wákàtí kan, wákàtí mẹ́rìnlélógún òun ni ọjọ́ kan, ọjọ́ méje òun ni ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ mẹ́rin òun ni oṣù kan, oṣù méjìlá òun ni ọdún kan, ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún lé márùn-ún ọjọ́ òun náà jẹ́ ọdún kan tí àwọn elédè Gẹ̀ẹ́sì pè ní 365 days. Ẹ wò ó kí n tó máa tẹ̀síwájú, ẹ jẹ́ ká sáré yàbàrà dé abala ṣé o gbọ́ Yorùbá. Mò ń bọ̀ ná. Ẹ jẹ́ àkọ́mọlédè Yorùbá wa. Àṣà wa ni, èdè wa ni. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò akọ́mọlédè lábala ṣé gbọ́ Yorùbá. Ṣé wípé ìgboro la wà, a tún ti wà ní ojú ọ̀nà níbi tá a ti ń wá ọgbọ́n kún ọgbọ́n, tá à ń wá ìmọ̀ kún ìmọ̀, tá à ń wá òye kún òye. Ṣé rí àkúkú níyì lọ́jọ́ tẹ́bí bá ń pọ̀nà, àní bá wọn wà lé lọ́jọ́ tẹ́bí bá ń palẹ̀, àní kú sọ́nà bí èéfín. Mo dẹ̀ fẹ́ kí yín pé a kú ọdún o, a kú ìyèdún, ẹ̀mí wa á ṣe púpọ̀ tó yà ti bẹ̀rẹ̀ ọdún náà nìyẹn. Lórí ètò òní ṣé gbàgbé ètò wa ṣé gbọ́ Yorùbá, a tún máa bá wọn wọ ìgboro lọ, tá a sì máa fi ọ̀rọ̀ wọ́rọ̀, tá a máa béèrè oríṣiríṣi lọ́wọ́ àwọn ènìyàn. Orúkọ tèmi ò yí padà o, Akínyanjú Ìrètí Ọlá lórúkọ tèmi ń jẹ́, Wúrà Ọlábẹ̀fẹ́ ni gbogbo yín mọ̀ mí sí. Ẹ ṣé o, ẹ máa bá mi ká lọ. Ẹ jẹ́ àkọ́mọlédè Yorùbá wa. Àṣà wa ni, èdè wa ni. Orúkọ tèmi ò yí padà, Wúrà Ọlábẹ̀fẹ́ lórúkọ tèmi ń jẹ́. Kí lórúkọ yín ìyá wa? Orúkọ mi ni Ìyáàfin Tèmítọ́pẹ́ Adémúyìwá. Tèmítọ́pẹ́ Adémúyìwá. Ọmọ ìlú wo ni? Mo jẹ́ ọmọ Ondo State. Ọmọ ìlú mi tún rèé o, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, ọmọ ìlú mi ló máa ń jẹ owó mi. Ẹ jẹ́ ká bá wọn ká lọ, káwọn bí àwọn máa jẹ owó mi àbí wọn ní jẹ owó mi. Ìbéèrè tọ̀sẹ̀ yìí 5 seconds lẹ́ni láti dáhùn ìbéèrè mi yìí. Tẹ́ bá ti mọ ìbéèrè mi yìí, owó yín ti lọ o. So ìbéèrè àkọ́kọ́, kí ni October ní ilẹ̀ Yorùbá? Ọ̀wàrà. Ìbéèrè kejì, wákàtí mélòó ló wà nínú ààbọ̀ ọjọ́? Wákàtí 12. Ọgbà. Ìbéèrè kẹta, ọ̀sẹ̀ mélòó ni ó wà nínú ọdún kan? Nínú ọdún kan 365 days. Ọ̀sẹ̀. Ó ti pé. Ó dáa. Ìbéèrè kẹrin, tí ọjọ́ Friday tó bá jẹ́ ọjọ́ Ẹtì, kí ni ọjọ́ Thursday jẹ́? Ọjọ́rú. Thursday. Ọjọ́rú. Ọjọ́. Ó ti pé. Ọjọ́bọ̀ dẹ̀ ni. Ìbéèrè karùn-ún,
tí ọba ilé Ifẹ̀ bá jẹ́ Ọ̀ọ̀ni àwọn ọba tó bá ń jẹ ní ilé Ifẹ̀ tó jẹ́ Ọ̀ọ̀ni kí ni ọba Ògbómọ̀ṣọ́ máa ń jẹ́. ẹ bá mi kà á o. ọba aláìlẹ́gẹ̀. ó dá kó tó pé tètè. ọba ó ti pé ìbéèrè kẹfà tó jẹ́ ìbéèrè tó gbẹ̀yìn tí orúkọ ọba Ẹdẹ tó bá jẹ́ Tìmí kí ni orúkọ ọba Ìkirè máa jẹ́. ó ti lọ. ẹ jẹ́ ọmọ ìlú mi mo dẹ̀ fẹ́ kẹ́ jẹ́wọ́ mi ìyá wa ó dáa ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ ìgbà mi. ẹ bá mi kí àwọn ará ilé kó dàbọ̀. ẹ ṣe gbogbo lé o ó dàbọ̀ á tún máa rí yín gbà mí. ẹ ṣe ó dàbọ̀. orúkọ tèmi ni Wúrọ̀lá Àbẹ̀fẹ́ kí lorúkọ yín. orúkọ tèmi ni Basirat Olúfúnkẹ́ Lawal. ọmọ ìlú wo ni yín ní ilẹ̀ Yorùbá. ọmọ Ọ̀ṣun state. ọmọ Ọ̀ṣun state mo láìkí àwọn Ọ̀ṣun state gan-an ẹ káàbọ̀ sórí ètò wa tó bá ti gba ìbéèrè mẹ́fà yìí ẹ ní àǹfààní àti jẹ ẹgbẹ̀rún mẹ́ta lọ́wọ́ wa ṣó ti yá. ó dá ìbéèrè àkọ́kọ́ ní àárín 5 seconds ẹ gbọ́dọ̀ dáhùn ìbéèrè kí ni October ní èdè Yorùbá. ó ti lọ ó dá ní ìbéèrè kejì wákàtí mélòó ló wà nínú ààbọ̀ ọjọ́ 5 seconds ẹ kà á. 12. ẹ máa sọ lédè Yorùbá. méjìlá. ó ti lọ ó ti lọ ó dáa ẹ̀ẹ́dẹ̀gbá o kò sí wàhálà. ìbéèrè kẹta ọ̀sẹ̀ mélòó ni ó wà nínú ọdún kan ẹ máa sọ ní èdè Yorùbá o ẹ kà á. January, February. ọ̀sẹ̀ mélòó ọ̀sẹ̀ mẹ́rin. ní ọdún kan ó ti lọ ó ti lọ o. ìbéèrè kẹrin tí ọjọ́ Friday bá jẹ́ ọjọ́ Ẹtì kí ni ọjọ́ Thursday jẹ́. àbámẹ́ta. ó ti lọ ẹsẹ̀ tún gbàgán. ó dá ìbéèrè karùn-ún tí ọba Ilé Ifẹ̀ bá jẹ́ Ọ̀ọ̀ni tó ń pa àwọn ọba Ilé Ifẹ̀ ní Ọ̀ọ̀ni kí ni ọba Ògbómọ̀ṣọ́ á jẹ́ ẹ bá mi kà á. mi mọ̀. ẹ mọ̀ ó ti lọ. ìbéèrè kẹfà tó jẹ́ ìbéèrè tó gbẹ̀yìn ẹ gbọ́dọ̀ gbà béèrè tó mú fẹ́ kẹ́ jẹ́wọ́ mi o mo nífẹ̀ẹ́ sí àwọn ọmọ Ọ̀ṣun o ẹ jẹ́wọ́ mi o. ó dá ìbéèrè kẹfà ni pé tí orúkọ ọba Ẹdẹ bá jẹ́ Tìmì kí ni à ń pe orúkọ ọba Ìkirè. èmi ò mọ̀. ó ti lọ o ó mà dùn mí o mo dẹ̀ fẹ́ kẹ́ jẹ́wọ́ mi ẹ ṣe tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí a ó tún máa rí yín bá ẹ bá mi kí àwọn aráalé. ẹ ṣe gan o. ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò àkọ́mọlédè lábaláṣẹ́ gbọ́ Yorùbá orúkọ tèmi ò yí padà o gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ Wúrọ̀lá Àbẹ̀fẹ́ lórúkọ tí èmi ń jẹ́ ìyá wa kí lorúkọ yín. orúkọ tèmi ni Mrs. Balikis Oyèbánjí. ọmọ ìlú wo ni. Àpòmù ni mí. Àpòmù ìlú Ọ̀ṣun nìyẹn mo nífẹ̀ẹ́ sí ọmọ ìlú Ọ̀ṣun gidi gan. ní abala tí òní tẹ́ bá ti gba ìbéèrè mẹ́fà yìí ẹ ní àǹfààní àti jẹ ẹgbẹ̀rún mẹ́ta lọ́wọ́ wa ṣó ti yá. mo mú number 1. ọ̀rẹ́ mi ní pé kẹ́ ẹ mú nọ́mbà ẹ má wọrí màá sọ fún yín ìbéèrè mẹ́fà ni ó dà ẹ jẹ́ ká lọ láàárín ìṣẹ́jú àyá ẹ gbọ́dọ̀ dáhùn 5 seconds ọ gbọ́dọ̀ dáhùn ìbéèrè mi. ìbéèrè àkọ́kọ́ kí ni October ní ilẹ̀ Yorùbá. October. ní èdè Yorùbá. ní èdè Yorùbá. ó ti pé o ẹ gẹ̀ẹ́tì ẹ gbà. ìbéèrè kejì wákàtí mélòó ló wà nínú ààbọ̀ ọjọ́. 12 hours. ní Yorùbá. méjìlá. ọgbà ó dáa. ìbéèrè kẹta ọ̀sẹ̀ mélòó ló wà nínú ọdún kan. 365 days. ọ̀sẹ̀ ó ti pé ẹ gbà. ó dáa. ní ìbéèrè kẹrin tí ọjọ́ Friday bá jẹ́ ọjọ́ Ẹtì kí ni ọjọ́ Thursday jẹ́. ọjọ́rú. Ẹtì. ó ti pé Ẹtì. kò ń ṣe Ẹtì Friday ní Ẹtì. ọjọ́rú ní Thursday. ọjọ́bọ̀. ìbéèrè karùn-ún tí ọba Ilé Ifẹ̀ bá jẹ́ Ọ̀ọ̀ni tó ń pa ọba Ilé Ifẹ̀ ní Ọ̀ọ̀ni ẹ mọ̀ pé Ọ̀ọ̀ni ló máa ń pè àwọn ọba Ilé Ifẹ̀ kí ni ọba Ògbómọ̀ṣọ́ á jẹ́. ẹ bá mi kà. Ògbómọ̀ṣọ́ of Ògbómọ̀ṣọ́ land. Ọ̀ọ̀ni kí ni tògbómọ̀ṣọ́. Báṣọ̀run. ó tán
ìbéèrè kẹfà tó jẹ́ ìbéèrè tí ó parí ẹ̀ tí orúkọ ọba Ẹdẹ bá jẹ́ Tìmí kí ni orúkọ ọba Ìkirè. mi ò mọ yẹn torí pé mi ti àgbélé àpọ̀mọ́ ní mímọ̀ mọ́ bá kiri o. Ìkirè Ọ̀ṣun ní gbogbo ẹ̀ ó yẹ kẹ́ mọ̀ pa Ọ̀ṣun ó ti pé nínú ìbéèrè mẹ́fà lẹ máa fi gba ẹgbẹ̀rún mẹ́ta ẹ wá gbé yòókù nínú ìbéèrè mẹ́fà èló lẹ rò pé ẹ lè gbà. iye tó bá wù yín kẹ́ fún mi iye tó bá wà ní ọkàn yín ni kẹ́ fún mi. ó dáa ẹ gbà. ẹ ṣe tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ bá mi kí àwọn aráalé. ẹ̀yin aráalé ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin náà ẹ ṣé gan-an ni a máa rí bára wa ṣe gan-an. ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀ Wúrọ̀lá Àbẹ̀fẹ̀ lórúkọ tèmi ń jẹ́ dádì wa kí lórúkọ tẹ̀yin ń jẹ́. orúkọ mi ni Adépọ̀jù Suhaib. ọmọ ìlú wo ni. ọmọ Ọ̀yọ́ state. Ọ̀yọ́ ó dáa ní orí ètò yìí tẹ́ bá ti gba ìbéèrè mẹ́fà tí mo fẹ́ béèrè yìí ẹ ní àǹfààní àti jẹ ẹgbẹ̀rún mẹ́ta lọ́wọ́ wa. nínú ìbéèrè yìí ìṣẹ́jú àyálẹ̀ ni o 5 seconds péré lẹ ní láti dáhùn ìbéèrè tẹ́ bá ti dáhùn ní 5 seconds owó yín ti lọ o ṣó ti yá. ó ti yá. ìbéèrè alákọ̀ọ́kọ́ kí ni October ní èdè Yorùbá. October ní èdè Yorùbá oṣù kẹjọ. ó ti tán owó yìí ti lọ kó tẹ̀ tún ṣe oṣù kẹjọ orúkọ tó ń jẹ́ gangan kò ń ṣe rí oṣù bọ̀ ó ti lọ. ìbéèrè ẹlẹ́kejì 5 seconds lẹ́ni o ẹ gbọ́dọ̀ dáhùn kíákíákíá bẹ́ẹ̀ ni torí ìbéèrè yóò simple gan ẹ gbọ́dọ̀ dáhùn in 5 seconds. ìbéèrè ẹlẹ́kejì wákàtí mélòó ló wà nínú ààbọ̀ ọjọ́. àbọ̀ ọjọ́ wákàtí àbọ̀ ọjọ́ á jẹ́ kíní nìyẹn wákàtí mẹ́ta. ó ti lọ. ìbéèrè ẹlẹ́kẹta ọ̀sẹ̀ mélòó ló wà nínú ọdún kan. mi ń gbọ́ o. ọ̀sẹ̀ mélòó ló wà nínú ọdún kan. mi mọ̀ o mi ò mọ̀ o. ó ti lọ ó dáa ẹ jẹ́ ká lọ sí ìbéèrè ẹlẹ́kẹrin tí ọjọ́ Friday tó bá jẹ́ ọjọ́ Ẹtì kí ni ọjọ́ Thursday. ọjọ́ Thursday ọjọ́bọ̀. ẹgbàá nínú ìbéèrè mẹ́rin ti bẹ̀rẹ̀ kan ìbéèrè lẹ́ẹ̀karùn-ún tí ọba Ilé Ifẹ̀ bá jẹ́ Ọ̀ọ̀ni ẹ̀bùn kọ́ àwọn ọba tó bá jẹ́ nílé Ifẹ̀ ọmọ ní Ọ̀ọ̀ni of Ifẹ̀ kí ni ọba Ògbómọ̀ṣọ́ á jẹ́. Ṣọ̀ún. ẹgbàá ìbéèrè kẹfà tó jẹ́ ìbéèrè tó kẹ́yìn tí ọba Ẹdẹ bá jẹ́ Tìmí kí lórúkọ tá máa pè ọba Ìkirè. ọba Ìkirè. mi mọ̀ o mi má jẹun parọ́ títí ọba tí bá jẹ́ Tìmí. ẹ bá béèrè méjì nínú ìbéèrè mẹ́fà ẹ ti jẹ ẹgbẹ̀rún kan lọ́wọ́ wa ẹ ṣe tẹ̀ darapọ̀ mọ́ wa. ó ra gúre ó dẹ̀ ra ẹ̀fọ́ wọn á dunnú lélẹ̀ ní màá fowó tó kù kún màá ra ìfúnpá ògùn màá fi jẹ iyán nílé iyán ló ń jẹ ilẹ̀ Yorùbá. ó dá ẹgbà ẹ ṣe tẹ̀ darapọ̀ mọ́ wa ní orí ètò. iléeṣẹ́ yóò ní bàjẹ́ o iléeṣẹ́ yóò ní jóná o a máa gbèrò sí ni o lágbára Ọlọ́run o. àmín ẹ bá mi káwọn aráalé kó dàbọ̀. ẹgbẹ́ ẹ̀yàn aráalé ó dàbọ̀ ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run ní káàtún rí wa o lọ́lá haúlá alákòwátá ilá abilá alẹ́ làásì. ẹ ṣe gan ó dìgbà. bàbá wa orúkọ tèmi ni Wúrọ̀lá Àbẹ̀fẹ̀ kí lórúkọ tí. orúkọ tèmi ni Alàgbà Alábí Solomon. ṣe gbọ́ Yorùbá dáadáa. mo gbọ́ dáadáa. ọmọ ìlú wo ni. Ọ̀yọ́. ọmọ Ọ̀yọ́ ó dáa ní ìbéèrè tọ̀sẹ̀ yìí 5 seconds péré lè máa fi dáhùn ìbéèrè mi tó bá ti dáhùn ìbéèrè mẹ́fà lọ ẹ ní àǹfààní àti jẹ ẹgbẹ̀rún mẹ́ta lọ́wọ́ wa ṣó ti yá 5 seconds ni o. ìbéèrè àkọ́kọ́ kí ni October ní èdè Yorùbá. ṣẹrẹ èrè náà igbe bíbí òkú. ó ti tó wákàtí yẹn ti lọ 5 seconds ti pé ó ti pé. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wákàtí mélòó ló wà nínú ààbọ̀ ọjọ́. ààbọ̀ ọjọ́ wákàtí 12. ọgbà ẹ̀yọ̀ kan ó dà. ìbéèrè kẹta ọ̀sẹ̀ mélòó ló wà nínú ọdún kan. méjìléníàádọ́ta. méjìléníàádọ́ta. kí lẹ sọ. méjìléníàádọ́ta. ọgbà. ìbéèrè kẹrin tí ọjọ́ Friday bá jẹ́ ọjọ́ Ẹtì kí ni ọjọ́ Thursday jẹ́. Ọjọ́bọ̀. ọgbà. ó di ìbéèrè kẹta kẹgbà. ìbéèrè karùn-ún tí ọba Ilé Ifẹ̀ tó bá ń jẹ́ Ọ̀ọ̀ni ẹ mọ̀ pé Ọ̀ọ̀ni of Ifẹ̀ la máa ń pè ọba Ilé Ifẹ̀
kí ni ọba Ògbómọ̀ṣọ́ máa ń jẹ́? Ṣọ̀ún. ọba ìbéèrè kẹrin o bàbá yìí ti gbowó mi tán ó dáa. ìbéèrè kẹfà tí orúkọ ọba Ẹdẹ tó bá jẹ́ Tìmì ẹ mọ̀ kí Tìmì ló máa ń pẹ́ kí ni orúkọ ẹ jẹ́ ń wojú yín dáadáa ìlú ìlẹ̀ náà ti wá ná Ọ̀yọ́ kí ni orúkọ ọba Ìkirè máa jẹ́? Olú of Ìkirè. ó ti pé Àkìrè ni nínú ìbéèrè mẹ́fà ẹgbàá mẹ́rin ẹgbẹ̀rún méjì lọ́jọ́ lọ́wọ́ mi ẹ ṣe kẹ̀dà kò mọ́ wa lórí ètò yìí. inú mi máa ń dùn tí bá pàdé ọmọ Yorùbá tó gbọ́ Yorùbá yégéyégé tí wọ́n lè sọ tí wọ́n mọ̀ nípa èdè Yorùbá dáadáa. bàbá wa ẹ ti jọ̀wọ́ mi o ẹ gbà owó tẹ̀ jẹ nìyẹn ẹ bá mi kí àwọn ará ilé kẹ̀dẹ̀ sọ fún wọn pé ó dàbọ̀. tó orúkọ mi ni alàgbà Alábí Solomon mo ṣe ìdíje pẹ̀lú àwọn akọ́mọlédè wọ́n dẹ̀ fún mi ní 2,000 so mo dúpẹ́ ní ọwọ́ iléeṣẹ́ akọ́mọlédè. ẹja akọ́mọlédè Yorùbá wa àṣà wa ni èdè wa ni. ọjọ́ méje ló wà nínú ọ̀sẹ̀ ọjọ́ àìkú tí ń ṣe ọjọ́ Sunday táwọn ẹlòmíràn ń pè ní ọjọ́ ìsinmi òun ni a máa ń bẹ̀rẹ̀ kíkà ọ̀sẹ̀ Yorùbá àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta oṣù 12 ló wà nínú ọdún kan tí ó sì bẹ̀rẹ̀ pẹ̀lú ṣẹẹrẹ a máa ń kọ lórin kí ó lè tètè yé wa báyìí pé ṣẹẹrẹ èrèlé ẹrẹ nà igbe òbíbí òkúdu agẹmọ ògún ọ̀wẹ́wẹ́ ọ̀wàrà bélú ọ̀pẹ ṣẹẹrẹ èrèlé ẹrẹ́nà igbe òbíbí òkúdù agẹmọ ògún ọ̀wẹ́wẹ́ ọ̀wàrà bélú ọ̀pẹ. oríṣiríṣi ọba ni ó wà ní ilẹ̀ Yorùbá ìlú kọ̀ọ̀kan ní ọba wọn wọ́n sì ní àwọn orúkọ tí wọ́n máa ń pè wọ́n. oyè jíjẹ ni ọba jẹ́ àwọn ènìyàn ni wọ́n máa ń fi ọba jẹ àmọ́ ó ní àwọn ìdílé tí wọ́n ti máa ń jẹ ọba. tí a bá fi ní jẹ ọba èyí ni ìtumọ̀ sí wípé a fẹ́ kí onítọ̀hún jẹ́ aṣojú ìlú wa àti olùdarí ìlú wa. ìlú kọ̀ọ̀kan ni ó ní orúkọ tí wọ́n máa ń pe ọba ìlú wọn tó bá jẹ bí àpẹẹrẹ ọba tí ó bá jẹ ní Ilé Ifẹ̀ ni à ń pè ní Ọ̀ọ̀ni Ọ̀rọ̀gún ní ti Ìlá Ọ̀rọ̀gún Olú Ìbàdàn ní ti Ìbàdàn Olúwo ti Ìwó Ọwá Òbòkun ti Iléṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n bá ohun tí Olódùmarè fún wa láǹfààní láti kọ́ lórí ètò akọ́mọlédè lọ́dún yìí rèé ẹ dákun ẹ má dá wa dá ẹ bá wa fi ránṣẹ́ sí àwọn olólùfẹ́ yín ọmọdé lè jẹ àǹfààní rẹ̀ bẹ́ẹ̀ ni àgbàlagbà náà lè jẹ àǹfààní rẹ̀ kí wọ́n wò ó láti bẹ̀rẹ̀ débi tí a ti mú ẹnu wá sí ìdánidúró ní ọdún yìí títí di ọdún tó ń bọ̀ tá ó tún máa pàdé láyọ̀ àti àlàáfíà kí Elédùmarè má jẹ́ kí ikú òjijì kí ó já wa bọ́. tí ẹ bá fẹ́ polówó ọjà yín lórí ètò yìí tàbí tí ẹ fẹ́ ṣe agbátẹrù ètò yìí ẹ má gbàgbé láti kàn sí wa lórí ẹ̀rọ ayélujára àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí ẹ̀ ń wò lórí amóhùnmáwòrán yìí títí di ọdún tó ń bọ̀ tá ó tún máa pàdé. orúkọ tèmi ò tí ì yí padà Ọmọbọ́láńdé Akínyanjú lórúkọ tèmi ń jẹ́ èmi lọ́mọ àmìmì ẹ̀jọ̀ mímì lẹ́pọ̀ àgbò mi ẹ̀pọ̀ àgbò tó mi ò lè já ọmọ wájú ọlọ́kà tí sowó ẹ̀yìn ọlọ́kà àsìlẹ̀kẹ̀ bìdìbìdì ọlọ́kà àsìbàdí ẹ wò ó títí di ọdún tó ń bọ̀ tá ó máa pàdé àlàáfíà èmi àti kò ní di fíafíà o àmín. ẹja akọ́mọlédè Yorùbá wa àṣà wa ni èdè wa ni.